kán fi ọ̀rọ̀ èmi ò jù ẹ́ ìwọ ò jù mí kọ́kọ́ gbé ẹsẹ̀ gbé kan náà. ìdí ni wípé ẹ tó mọ̀ yìí ó mọ̀ yìí, ẹ tó lélẹ̀ kò lélẹ̀ lọ́wọ́. tí ìfẹ́ bá wà a lè jọ fọwọ́sowọ́pọ̀ láti fi ràn wá lọ́wọ́ láti mọ̀ bá ṣe máa secure ilẹ̀ Yorùbá. pàápàá jùlọ àwa tá a jẹ́ àjìjàngbara, ọ̀pọ̀lọpọ̀ wa a fẹ́ràn ara wa. ìjà èmi jù ẹ́ èmi ò jù ẹ́ là ń bá ara wa jà. ìjà àfimí là ń bá ara wa jà. tí a bá ń bá lọ báyìí ìṣòro máa wà púpọ̀ fún wa nílẹ̀ Yorùbá. àfi tí a bá kọ́ fi ọwọ́ sowọ́pọ̀ lọ àfi fẹ́ wọn síra wa. ẹ rí wípé ní ìlú kan ní ilẹ̀ Tápà wọ́n sọ pé àwọn kidnapper wọ́n wá kidnap àwọn èèyàn wọn, wọ́n wá pe àwọn alálẹ̀. nígbà tó ń pe àwọn alálẹ̀ fún ara wọn kidnapper, nígbà tó ń pọ̀ bẹ̀rẹ̀ sí ní kún kọ̀ọ̀kan àwọn dà wọn tó kó wọn dálẹ̀. pé ẹ máa lọ ilé yín. àwa fúnra wa a nínú agbára bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n èyí tó pọ̀ jù ọwọ́ àwọn ọba wa ló wà. all because wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi brainwash wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń jẹ́ ọba ni, kò sí àṣẹ lára wọn, kò sí àṣẹ lẹ́nu wọn, torí fúnkẹ́ ni wọ́n ti gbé ohun tó jẹ́ ẹ̀tọ́ ìlú tiwọn, alálẹ̀ tiwọn wọ́n ti gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n wá lọ mú alálẹ̀ náà ń pè. Ọlọ́run tó dẹ̀ dá gbogbo wa síbi tó dá wa sí, ó ti mọ̀ pé omi oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ilẹ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àmọ́ nǹkan tẹ́ pé tán bá mu dé ọ̀dọ̀ wa bíbá ó máa wù, tán bá mu dé ọ̀dọ̀ àwọn lábá kò ní wù, tán bá mu dé ọ̀dọ̀ àwọn Ìró kò ní wù. so kálukú lọ́nà tí pín lọ́tọ̀ọ̀tọ̀. kí wọ́n á ní ìdí tẹ́ pé wá gbé àṣà títí wa tàgbélẹ̀ ta ló ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn ará àṣà àwọn ará bí. ẹ rí pé nígbà tí ọkọ̀ máa kọ́ gbà láfíà lọ́wọ́ àwọn ọba wa yìí náà, ọ̀rọ̀ ẹ̀sìn náà bá wọlé. nígbà tó ń bọ́rọ̀ ẹ̀sìn wọlé, wọ́n wá gba agbára títí wọn, wọ́n gbà dání, wọ́n wá gbé tiwọn, wọ́n gbé lé wa lọ́wọ́. wọ́n ní tiwọn yẹn ní ká máa múlò. nígbà tó ń gbé tiwọn yẹn ní ká máa múlò, kí lóyìnbó wá ń wá sí Áfíríkà fún? tó wá ń ra àwọn òòṣà wa, tó wá ń ra gbogbo àwọn ère wa, kí náà fẹ́ fi ṣe? tàbá ti rántí. oníkálukú ló dẹ̀ ní nǹkan tó ń pè, tó ń paláyè, tó ń pè tógun bá dé. ẹ rí pé tí wọ́n bá náà fẹ́ jẹ pope ní Rome, ọtí pope bá kú, wọn akọ́kọ́ tó wà náà sẹ̀ oní tó máa kọ́ gbé sí, wọn náà ṣe àwọn ètò kan tó di pé. ìgbà tí King Charles fẹ́ jọba ní London, gbogbo alárí tí pope bá fẹ́ jẹ, ó ní ètò mi tó máa tún ṣe fún un. nígbà tí King Charles jẹ ní Britain náà, ó láàrin tuntun tó ń ṣe fún un lágbo pẹ̀lú gbogbo ẹ̀. so kí wàá ní títí wá ń bì báyìí. tí àwọn ọba wo bá padà sílé, kí wọ́n kọ́kọ́ bira wọn pé ṣé kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ibo làwọn ti wá, ibo la ti wá, tí wọn ò fọwọ́ sí ju ilé bàbá wọn. gbogbo tó wà nílẹ̀ pátápátá ìkáwọn ọba wa ló wà. ṣùgbọ́n tó làwọn ọba yẹn ti dé ìdílé gbẹ̀yìn, wọ́n ti fi ẹ̀sìn brainwash wọn. wọ́n á dàbí pé gbogbo nǹkan tá a wá nínú fíìmù láti ń wò kò wá ṣẹlẹ̀ mọ́. kò ṣẹlẹ̀ mọ́, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó sì wà lọ́wọ́ àwọn tó wà. ṣùgbọ́n nígbà tí wọ́n rí nìkan bá jáde lè ní sìn, tó bá fi agbára yẹn tó bá fi gbà nílẹ̀, Yorùbá bá ṣe máa pàdé àpòpọ̀ láti pàwé nínú àwọn wákàkiri. a máa wò pé eléyìí tó bá dọ̀la tíjà bá ṣàwátì ẹ̀ ó máa pa wá. níyẹn tó túmọ̀ sówe afìfìlà pínrín. ìjọ kan ni ìyẹn máa mọ. tó bá dijọ́ kejì ó má jọmọ ẹ débẹ̀, ẹni tó forí fìlà pọ́ ní dírín. bó ṣe jẹ́ gan báwo ni. tí mo fi ní pé ìfẹ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó ni. finally ẹ jẹ́ kí àwọn gómìnà wa, ẹ jẹ́ kí wọ́n lọ amend constitution state wọn, kí wọ́n fi àyè lẹ̀ fún role fáwọn ọba nínú ìṣèjọba. ní tó bá jẹ́ ti ṣe ìlú. bẹ́ẹ̀ ni àwọn bá ṣe tó pọ̀ láàrin ìlú wọn, dòmí oníkálukú ló mọ bó ṣe lè secure ẹ̀. tẹ́yìn ò bá lè pa lálẹ́, àwọn ọba yẹn náà tẹ́ bá fún ọ ní chance wọ́n á pa wọn lálẹ́ ìlú wọn. kálukú ló ní nǹkan tó ń ṣe. yóò dàbí wíwèé kó yín sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kan tó bá nípa afẹ́ lọ bọ olókun, àwọn náà wò síbi láì máa ní Jesus for this nǹkan.
wọ́n dẹ̀ ní kò kojú bo olókùn yìí nínú ọ̀gbàlà wọn tó ń bọ fún ara wọn ní kọ̀kọ̀ tó ń gbé ajé wá fún wọn ṣùgbọ́n wọn ò fẹ́ kájé ìran aráàlú. So kí wọ́n lọ create local security kí àwọn ọba yẹn kan wà ní charge ẹ̀ security vote tí chairman local government ń gbà kí ló fi ń ṣe oyè kan lè máa mú nínú ẹ̀ láti máa fi support community kọ̀ọ̀kan. bí ká fi fọ gbogbo òlu mọ́ ká fi fọ agbègbè wa mọ́. kán ra tán bá nídìí fún wọn ẹ rí i pé fòǹdé ẹ tí àlejò bá wọlé tó wọ̀ lóko àwọn aráàlú á tètè pé àjèjì lélẹ̀ kò ń ṣara wa. ara wa kọ́ wọ́n á tètè mọ́ bó ṣe máa tó àwọn agbófinró létí wọn ò lè dá lọ arrest wọn àwọn local security ló máa kọ́kọ́ arrest wọn wọ́n wá kó wọn fún àwọn agbófinró. So fòǹdé ẹ rí i pé láàrin 3-6 months kò sí kan tó ń jẹ́ insecurity mọ́ nílẹ̀ Yorùbá. tẹ́ ẹ fi ń dá wa lójú. lágbára Ọlọ́run. ṣé ẹ mọ̀ wípé ṣé àti gbàgbára fún yóò lé o ṣé tágbára bá dọ́wọ́ wọn tán náà wọn ò ní ṣe lò. ẹ wò ẹ ti bá wa sọ ìtọ́jú ọ̀rọ̀ nínú kìlíkìlẹ̀ orúkọ nílẹ̀ kan sí i. orúkọ mi ni Ọ̀túnba Razak Arógundádé mo jẹ́ aṣíwájú ẹgbẹ́ Oòduà People's Congress New Era. New Era ṣe tá a bá tún pè yín torí mo rí pé tí a bá tún pè yín dọ́mẹ̀ máa dá wa lóògùn mo fẹ́ tẹ̀ sí wa bí wàá ṣùgbọ́n ìtẹ́ tí ẹ̀ sọ fún wa lẹ́nìí náà ọ̀rọ̀ ni láti mú olù fáwọn tó bá fẹ́ gbọ́ ó ní gbogbo wa ti gbọ́ yẹn gbogbo wa nílé lóko ẹ jẹ́ a padà sórí irun wa ẹ má lọ máa fọwọ́ sí ju ilé bàbá wa torí pé àwa la mọ̀ ń tà ń ṣe àmọ́ tán fi dá lù wá nílẹ̀ ọlọ́run ò ní jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́. ẹnikẹ́ni. bẹ́ẹ̀.